látọ̀nà ilẹ̀ oòduà tó tún jẹ́ aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ yorùbá àti nàìjíríà, èèyàn olóyè Nnkan Bode George ó mà ti sọ̀rọ̀ lórí ìdí tí kò fi bu aṣíwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́, tó sì jẹ́ wípé òun wo bàbá náà níran èyí kì í ṣe tẹ́lẹ̀. Ẹ rántí pé bí wọ́n bá ń sọ olóṣèlú tí ó máa ń sọ̀rọ̀ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jù kó tó di ààrẹ àti lẹ́yìn tó di ààrẹ, òkè téńté ìní orúkọ olóyè Bode George yóò wà, tó sì jẹ́ pé ọ̀tẹ̀ ni kì í pòdò ìyàlọ́ bàbá náà jẹ́ lọ́dọ̀ Tinubu, nítorí pé kò sí nǹkan tí Tinubu ṣe bàbá náà máa ń takò gidigidi ni. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Tinubu pàápàá bí kì í ṣe ọmọ Èkó tó jẹ́ ọmọ ìlú Ìrágbìjí nípínlẹ̀ Ọ̀ṣun, ẹnu olóyè Bode George ti kọ́kọ́ jáde. Bẹ́ẹ̀ ló jẹ́ pé oríṣiríṣi nǹkan ọ̀rọ̀ àbùkù ni olóyè Bode George ló máa ń sọ nípa Tinubu, níbi tí olóyè Bode George tí kò gba ti Tinubu dé lásìkò tí ètò ìdìbò ààrẹ ọdún tó kọjá ń bọ̀ ni bàbá náà jẹ́ kó di mọ̀ o, ìpè bí Tinubu bá fi lè jáwé olúborí tó di ààrẹ orílẹ̀-èdè yìí, níṣẹ́ lòun yóò sá kúrò Nàìjíríà, nítorí pé irú ẹ̀ kò lè máa ṣe ààrẹ lé òun lórí. Ṣùgbọ́n láti bí oṣù mẹ́ta sẹ́yìn, ó mà jẹ́ kàyéfì pé olóyè Bode George kò sọ̀rọ̀ nípa Tinubu mọ́, bẹ́ẹ̀ ni kò fẹnu àbùkù kàn mọ́, tó sì jẹ́ pé bó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní sọ ọ̀rọ̀ èébú tàbí ọ̀rọ̀ àlùfàǹsá tó máa ń sọ sí tẹ́lẹ̀. Èyí ló mà jẹ́ káwọn èèyàn máa fura ìpè àbí olóyè Bode George ti gba bọ̀dé ni, àbọ̀ ti fún un ní kọ́ńtíráàtì ni, àbò ti gbowó ni. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí, olóyè Bode George ní níbi tó ń bá a dé yìí kò sí owó kan tẹ́nìkan lè fóun tí òun yóò fi gbẹnu dákẹ́. Ó ní tó ṣẹlẹ̀ ni pé Tinubu ti bẹ̀bẹ̀ gidigidi lọ́dọ̀ òun, ó láwọn èèyàn ńlá méjì ló rán sóun láti bẹ̀bẹ̀ ìpè kò ń jẹ́ kó gún mí, kó má sọ̀rọ̀ burúkú nípa òun mọ́. Olóyè Bode George ní ẹni àkọ́kọ́ tí Tinubu rán wá ìní aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó, Alhaji Tajudeen Olúṣí. Ó ní bàbá náà ló kọ́kọ́ rán wá bóun ní ilé òun, tí bàbá náà sì ń bẹ̀bẹ̀. Ó ní bàbá mọ̀ bí Alhaji Tajudeen Olúṣí ṣe jẹ́ sóun, wọn yóò mọ̀ pé ẹ̀gbọ́n ló jẹ́ sóun àti pé ọmọ Èkó pàtàkì ni. Ó ní nígbà tí irú ẹ̀ tó fi gbéra wá tó wá bá òun nílé, dípò pé òun gan ló yẹ kó lọ bá bàbá náà nílé, ó lóun gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn. Ó nígbà tí Tinubu tó rí i pé bóyá bàbá Olúṣí kò rí òun bá sọ̀rọ̀, ó ló máa tún gbé olórí gbogbo àwọn òṣìṣẹ́ ìyún abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀, ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà, ó ló tún gbé dìde. Ó ní Gbàjàbíàmílà tó wá bá Tinubu bẹ̀bẹ̀ lórúkọ Tinubu ọ̀gá ẹ̀, tó sì bí òun gidigidi pé kóun jẹ́ káwọn gbàgbé ọ̀rọ̀ àná, káwọn lè rí ẹni bá ṣọ̀rẹ́. Bode George ní kí èèyàn má bàa di aláṣejù bàbá àṣetẹ́, inú lòun ṣe gba ẹ̀bẹ̀ yìí nígbà tí Tinubu ti ń rán oríṣiríṣi ẹ̀bẹ̀ sí òun láti má jẹ́ kóun sọ̀rọ̀ àbùkù nípa àjọbọ ẹ̀. Bode George ní èyí ló fà á o tóun fi jọ ogún jà lórí ọ̀rọ̀ Tinubu, tí kì í ṣe wípé bóyá wọ́n gbé owó àbí kọ́ńtíráàtì kankan fóun. Kódà ó ní òun sì dúró lórí ìpinnu pé òun kò bá sá kúrò lórílẹ̀‐èdè yìí nígbà tí Tinubu ti di ààrẹ, ṣùgbọ́n tó ní àwọn ẹlẹ́bẹ̀ tó ń yàn sí òun lọ́sàn àti lóru ló jẹ́ kóun kúkú yí ìpinnu padà.